Aláròyé máa wí o. Erinwo ẹlẹ́mọ̀nà tìlú Ìlẹ́mọ̀nà Ọba Yusuf Oyèkánmi ti wàjà. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti bá àwọn èèyàn ìlú Ìlẹ́mọ̀nà níjọba ìbílẹ̀ Ọ̀yún nípínlẹ̀ náà kẹ́dùn ikú ẹlẹ́mọ̀nà tìlú Ìlẹ́mọ̀nà Ọba Yusuf Ọmọkànyà Oyèkánmi. Ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2024 yìí ni kábíyèsí wàjà lẹ́ni ọdún 95. Àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn lọ́fíìsì gómìnà Rafiu Àjàkáyé gbé síta lọ́sàn-án ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 18 yìí níbẹ̀ ló ti ní ìròyìn ìbànújẹ́ gbáà ní ikú ọba náà jẹ́ fún ìjọba àtàràlù. Abdulrahman tún bá gbogbo mọ̀lẹ́bí àti ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba ìbílẹ̀ Ọ̀yún tó fi mọ́ aṣòfin tó ń ṣojú odò Ògùn ọ̀nàrẹ́bù Táyé Yusuf àti ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ Tinubu Colonel Nurudeen Yusuf kẹ́dùn. Ó ní kábíyèsí ti kópa ribiribi nínú ìdàgbàsókè ìlú Ìlẹ́mọ̀nà, ó sì mú kí ìrẹ́pọ̀ wà láàrin ìlú, èyí ló mú kí ìtẹ̀síwájú bá ìlú náà. Gómìnà wá gbàdúrà kí Ọlọ́run tẹ́ ọba aláyé náà sáfẹ́fẹ́ rere kó sì tu ẹbí àti àwọn aráàlú nínú. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.